Number one miracle lolúwa fòrè tèmi ṣe. 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 Ó forin sí mi lẹ́nu, ó ní kí n máa kọ lọ. Ó fìlù sí mi lẹ́sẹ̀, ó ní kí n máa jó níṣó. Ó fayọ̀ sí mi lọ́kàn, ayọ̀ ayérayé o. Number one miracle lolúwa fòrè tèmi ṣe. Number one miracle lolúwa fòrè tèmi ṣe. Jésù já ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mi, ó kú ó sọ mí dàláyé. Ẹ̀jẹ̀ rẹ̀ iyebíye ló fi rà mí padà. Jésù já ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mi, ó kú ó sọ mí dàláyé. Ẹ̀jẹ̀ rẹ̀ iyebíye ló fi rà mí padà. Number one miracle lolúwa fòrè tàwa ṣe. 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 Ó forin sí wa lẹ́nu, ó ní ká máa kọ lọ. Ó fìlù sí wa lẹ́sẹ̀, ó ní ká máa jó níṣó. Ó fayọ̀ sí wa lọ́kàn, ayọ̀ ayérayé o. Number one miracle lolúwa fòrè tàwa ṣe.